Kálẹ̀ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò. Ibi tí a gbé ń ṣe àlàyé ìwé ọ̀jọ̀gbọ́n kí Stroud àti Lester both. So mo kí wa púpọ̀ fún àwa tí a darapọ̀ mọ́ wa. Tẹ́ bá gbàgbé, ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ partial fractions. A dẹ̀ ṣàlàyé ìtumọ̀ partial eléyìí tó wà nínú ọ̀rọ̀ aláàmọ̀túmọ̀ ọ̀rọ̀ látàntorí ọ̀rọ̀ gangan. Òun náà ni pé a mọ̀ nínú ìgbésí ayé wa pé tí nǹkan bá wà ní agbègbè kan a lè dá padà o. Látàgbègbè yẹn náà a tún lè túnṣe kíni o, a tún lè dá padà sí agbègbè mìíràn. Ice water gbogbo alámọ̀ tàbí omi tó dì tá bá ní ice water tó ti di block. Ẹ rí i pé omi yóò ṣe kíni o, yóò padà yọ. Láti bí yíyọ rẹ̀ náà ó tún lè padà dì padà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tẹ́ bá ní àwọn fraction tá bá rò àwọn fraction papọ̀. Gẹ́gẹ́ bí àpèjúwe, ẹ rí i pé kápẹ́ bá ní kíni o. So tí n bá ní 1 + 2 + 1/4. Ẹ rí i pé tá bá gbàgbé nígbà tá a ṣe léyìí. So alélé yóò mọ̀ fún wa ní kíni o 2 + 1 tó ṣe 3/8. Ẹ rí 3/8 yìí o. Fraction méjì ló dà. Fraction kan rèé o. Fraction kan rèé o. Àwọn méjèèjì láròpọ̀ tó fún wa ní arákùnrin yìí. So tí bá ìgbésẹ̀ tá fi mọ̀ dá ọyọ kan yìí padà. So òun náà là ń pè ní kíni o, òun là ń pè ní partial fraction. Ẹ wá dá àwọn fraction yìí, òun là mọ̀ pè ní part àṣàlàyé lọ́sẹ̀ tó lọ. Lọ́sẹ̀ tó lọ bákan náà, a dẹ̀ sọ fún wa wípé ká tó ṣègbésẹ̀ àti dá fraction dídì yẹn padà sí àwọn ìpín rẹ̀ lọ́kọ̀ọ̀kan. Òun náà ni pé tá gbọ́dọ̀ dìmú, òun ni pé kíni o degree numerator wa ó gbọ́dọ̀ mọ kéré sí degree denominator. Kí la ń pè ní degree kí la mọ̀ pé kí degree numerator kó mọ kéré sí degree denominator. Òun náà ni pé tá bá ní kíni o proper rational number, rational expression. So tí a gbọ́dọ̀ ní kíni, a gbọ́dọ̀ ní improper rational expression. Kò gbọ́dọ̀ mọ ní degree kan náà pẹ̀lú denominator, kò dẹ̀ sì gbọ́dọ̀ sí kíni o, kò dẹ̀ gbọ́dọ̀ jù lọ, ó gbọ́dọ̀ kéré sí. Mo rò bó ti wà báyìí pa ṣàlàyé pé tó bá yẹ kó ṣe kíni o, tó bá jù lọ tí degree numerator bá ju degree denominator lọ, ajá sí pa ṣe kíni o, á dá padà sí ipò á kọ́kọ́ ṣe pẹ̀lú kíni o, pẹ̀lú pa gbé lọ sí á lo long division method láti pín sílẹ̀ náà. Lẹ́yìn náà wá ṣe kíni, a ṣe lo partial fraction fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ eléyìí tẹ́ ń wò ní ojú máwòrán yín yẹn. Eléyìí tẹ́ ń wò ní ojú máwòrán. Ẹ rí pé tẹ́ bá wo degree numerator wa 3 ni o. Degree ní highest power tó raise nínú polynomial yẹn. Ẹ rí pé 3 ló pọ̀ jù ń bẹ̀. Tẹ́ bá kíyèsí ti denominator bákan náà 2 ló pọ̀ jù ń bí òun náà. Degree numerator ti ju degree denominator lọ, yóò mọ̀ fún wa ní improper. Ajá sí pa kọ́kọ́ dínkù náà pẹ̀lú long division method kó tó di pé a ṣe kíni o, kó tó di pé a bá ṣe lọ. So nínú ta tún gbọ́yé ń bẹ̀ òun náà ni pé ká pé ń bá fẹ́ ṣe bí partial fraction gan bí àpèjúwe, ká pé ń bá nírú nǹkan báyìí o. Tí ń bá ní 5s so ká pé ń bá ní 5x - 7 x + 1 s + 3. Mo ní tẹ́ mọ̀ ṣàkíyèsí òun náà ní denominator. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí denominator yẹn, a ní linear factor méjì, s + 1 s + 3. So tí yá bá wọn. Tẹ́ pé tá bá multiply wọn papọ̀, yóò mọ̀ fún wa ní quadratic expression. Mo rò bó ti yá bá wọn. Ṣùgbọ́n linear factor méjì yẹn ń sọ fún wa pé ìpín méjì la mọ̀ ní. Wọ́n sọ pé ìpín méjì la máa ní. Ìpín méjèèjì yẹn yóò mọ̀ wá gba àwọn denominator linear factor ilé ọ̀kọ̀ọ̀kan. Ajá sí pé ìgbà tá ti mọ̀ pé ìpín méjì la máa ní, a sì ti mọ̀ denominator rẹ̀. Ìpè denominator kan nu ó jẹ́ kí ni s + 1, denominator èkejì náà jẹ́ kí ni s + 3. Ọ̀nà táwa fẹ́ ṣe náà ni pé a wá kí ni o, a wá tí àwọn numerator owó jẹ. Bó ni tó bá jẹ́ mẹ́ta náà ńkọ́. Ká pé instead of s + 1 s + 3 mo tún ní s + 4 sí. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀, a ti ní linear factor mẹ́ta o.
ajá sí pé tẹ́lẹ̀ ń sọ fún wa ní pé kí ni o máa ní táàmù mélòó táàmù mẹ́ta páàtì mẹ́ta ní mọ̀ ní tẹ́ pé àwọn denominator àwọn táàmù yẹn náà wọ́n mọ̀ ṣe déédéé pẹ̀lú àwọn linear táàmù mẹ́tẹ̀ẹ̀ta yìí so ajá sí pé lè ọmọ jẹ́ kí ni a divided by s plus 1 plus b divided by s plus 3 plus c divided by s plus 4 ká tó wá tí a àti b ó jẹ́ àti c ó jẹ́ ṣùgbọ́n lónìí a máa tẹ̀síwájú so ní frame 25 ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé ìgbà tí denominator wa bá ní repeated fraction àti quadratic factor so tí bá so denominators with repeated and quadratic factor tá a bá ní repeated factors náà ni pé kí ni o bóyá n tí mo ní báyìí x plus 3 everything raised by 2 ẹ̀rí pé yàtọ̀ sí eléyìí tá a ti ṣe wá sẹ́yìn irú eléyìí la máa pè ní repeated fraction quadratic term kan lòun náà ṣùgbọ́n àwọn linear factor rẹ̀ ẹ̀rí pé ó ṣe kí ni ó ń repeat a lè pín sí méjì pé s plus 3 apá kejì tí ọ̀jọ̀gbọ́n ṣàlàyé ń bẹ̀ nù pé quadratic factor ń bẹ̀ òun náà là ń pè ní kí ni o irreducible factor so tí bá so irreducible quadratic factor yà ni pé quadratic factor tí ò ṣe é pín a ti mọ̀ pé quadratic expression òun la mọ̀ ń kọ́ báyìí bẹ́ẹ̀ general term rẹ̀ ní as square plus bs plus c tá a bá lè pín sí linear factor a mọ̀ pé tó bá ṣe é pín a mọ̀ pé linear factor méjì la mọ̀ ní torí equation degree 2 a máa ní factor méjì equation degree n a mọ̀ ní root factor n mo rò bó ti yọ báyìí so ṣùgbọ́n lẹ́yìn báyìí ká pé kò ṣe é pín bó o láṣẹ máa mọ̀ pé kò ṣe é pín òun náà ni pé tá a bá sọ sínú discriminant wa kí ni discriminant wa o b square minus 4ac tó wà ń fún wa ní tó jẹ́ perfect square ajá sí pé ó ṣe é pín nù bẹ̀tà bá lọ ní tí ẹ ṣe kí ni o tí ẹ ṣe perfect square ajá sí pé irreducible quadratic factor ni ẹ bó láṣẹ máa ṣe òfin náà ni pé kí ni o ẹ rí i pé gbà tá a ní linear factor ní denominator tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ pẹ̀lú àpẹẹrẹ ẹ wo alákọ̀ọ́kọ́ yìí o s plus 1 yìí linear factor ni o ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí denominator yìí s plus 1 àwọn tún bá wá ṣùgbọ́n ní numerator rẹ̀ kí ló wà ń bẹ̀ constant so tí a bá ẹ dẹ̀ mọ̀ pé tá a bá fẹ́ tó láti ilẹ̀ ẹ rí i pé táàmù alákọ̀ọ́kọ́ àbí tá a bá ní kí ni o a ní linear factor so tí yẹ bá tàbí tó wáyé pé nínú linear factor ni pé highest degree yẹn 1 ló jẹ́ so tí èyí tó wáyé pé highest degree tó ní 0 ni òun la máa ń pè ní constant factor mo bó ti yá bá èyí tó bá jẹ́ highest degree ibẹ̀ 2 ni òun ni quadratic factor a ní cubic náà tí ó mọ̀ fún wa ní cubic factor tó wáyé pé highest degree bá jẹ́ 3 ní mo fẹ́ kàn yọ ni pé ẹ gbé gbàtà ní linear factor gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń bí báyìí s plus 1 a ní s plus 1 wọ́n mọ̀ wá denominator ṣùgbọ́n tí ó mọ̀ wà ní numerator yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ constant factor yàní constant term ẹ̀ẹ́dì bó ṣe kí ni o tẹ́ bá ṣàkíyèsí ó dínkù pẹ̀lú ọyọ kan a ní linear factor ní denominator tàbá wo numerator rẹ̀ ó ń padà ń di kí ni o ó padà ń di constant term ajá sí pé tí n bá ní quadratic factor ní denominator mi tí ó ṣe pín lè rí pín mọ̀ pé quadratic factor mo ti ní denominator mi o gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá nírú nǹkan báyìí as square plus bs plus c ní denominator mi ajá sí pé tí ó mọ̀ wà ní numerator rẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ linear factor adẹ̀sí tí mọ̀ pé general term linear factor náà ní kí ni o as plus b ẹ dákun ṣàgbọ́yé ìgbà tá a bá ní linear factor a mọ̀ pé linear factor náà mọ̀ sọ fún wa pé denominator mi o s plus 1 náà ni ó mọ̀ jẹ́ o ṣùgbọ́n numerator ó mọ̀ jẹ́ constant term general term constant àwa ní constant òun náà ni pé àlè ó lè jẹ́ nǹkan kan mọ́ bó ti yọ abáwọn so ti bẹ̀tà bá ní quadratic term gẹ́gẹ́ bí àpẹẹrẹ irú nǹkan báyìí tí ó ṣe é gé tá a lè rí pín a ti mọ̀ pé tí ó wà ní denominator òun náà ní kíni
as square plus bs plus c numerator òun náà máa jẹ́ kí ni o yóò mọ jẹ́ general term linear expression tí a mọ̀ sí kí ni o as plus b ọ̀dà bò ní kápẹ́ bá ní cubic factor ńkọ́ tàbí ká wọ́n pé cubic expression ní denominator gẹ́gẹ́ bí àpẹẹrẹ as cube plus bs squared plus cs plus d tóun ní ò ṣe é wá pín mi lè máa rí pín sí wọn ní factor ajá sí pé general term tòun náà mọ jẹ́ kí ni o tí ó mọ wá denominator yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ term yẹn cs plus d numerator yóò máa jẹ́ kí ni o general term quadratic expression mo bó ti wá bá òun náà ni pé yóò mọ ṣe kí ni yóò mọ dínkù lọ́kàn tẹ́ bá ti kọ denominator rẹ̀ ajá sí pé tí ó wà ní numerator yóò mọ jẹ́ general term ìyẹn -1 tó ti yẹ bá tàbá linear factor ní denominator numerator mi yóò mọ jẹ́ constant tó ti yẹ kápẹ́ denominator wa tí bá ní quadratic expression níbẹ̀ ajá sí pé numerator mi yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ linear tí denominator mi bá jẹ́ cubic numerator mi yóò mọ jẹ́ kí ni o quadratic term tá à ń gbìyànjú láti ṣàlàyé nìyẹn so jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ẹ rí i pé àlàyé tí mò ń ṣe ń bẹ̀ yẹn yóò yé wa ní ìsìn ọ̀yà ẹ wà pẹ́ẹ́rẹ́ kan ọ̀jọ̀gbọ́n ó ní tá bá ní 15x squared minus x plus 2 divided by s minus 5 3x squared plus 4s minus 2 ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ kí ni ká kọ́kọ́ tá ọkọ mọ wò a gbọ́dọ̀ mọ ṣàkíyèsí bóyá degree numerator kéré sí degree denominator ó yẹ jẹ́ àyẹ̀wò kí ni degree numerator ń bí báyìí 2 ni o kí ni degree denominator 1 ni 2 lélẹ́yìí òfin ìgbà ìsọ fún wa pé kí ni o tá bá ní táàmù méjì tó multiply pẹ̀lú ara wọn ajá sí pé degree ká pé degree táàmù aláwọ̀kọ́ jẹ́ m degree ẹlẹ́ẹ̀kejì jẹ́ n ajá sí pé degree product àwọn méjèèjì yóò mọ jẹ́ kí ni mn òun náà ni pé yóò mọ jẹ́ m plus n so ti òun náà ni pé tó wáyé pé degree aláwọ̀kọ́ jẹ́ 1 degree ẹlẹ́ẹ̀kejì jẹ́ 2 tí n bá multiply àwọn polynomial yẹn papọ̀ máa ma ní degree 3 ajá sí pé degree 3 lélẹ́yìí ó ti tẹ̀ lófin wa numerator ti ṣe kí ni ó ti kéré sí denominator ajá sí pé a lè ṣe kí ni a lè tẹ̀síwájú lórí rẹ̀ minus s plus 2 s minus 5 3x squared plus 4s minus 2 ọ̀yà káwa wo denominator wa ẹ̀ pé tó wáyé pé linear term ni a ní ọmọ wà ní denominator àkọ́kọ́ náà irú eléyìí a ti mọ̀ pé s minus 5 ni but ṣé eléyìí sóṣe pín ṣe pé nínú àpẹẹrẹ tá a ṣe lọ́sẹ̀ tó lọ èyí tó jẹ́ quadratic term ni a kọ́kọ́ pín sí méjì náà ó sì a pín sí linear factor méjì náà ó yẹ já ṣàkíyèsí eléyìí ṣé eléyìí náà ṣe pín 3s squared plus 4s minus 2 ṣé irreducible ni àbí eléyìí tí ò ṣe pín eléyìí tí ò ṣe eléyìí tó ṣe pín ni kí mo láfi mọ ṣe mo láfi mọ gbé sí discriminant wa b square minus 4ac ẹ má gbàgbé a mi bí báyìí òun ni coefficient s square 3 b mi jẹ́ 4 c mi dẹ̀ sì jẹ́ minus 2 ṣe pé tí n bá sọ sí agbọ́nrin yìí ajá sí pélé ọmọ jẹ́ 4 squared minus 4 times 3 times minus 2 so tí n bá ajá sí pélé ọmọ jẹ́ 16 plus what plus 24 so tí yẹ so ẹ dẹ̀ rí pé 16 plus 24 40 ni o ṣe pé 40 is a perfect square ajá sí pé ànímọ̀ ní real root tún bí wáyé eléyìí ó ṣe kí ni kì í ṣe factor tó ṣe pín irreducible ni ajá sí pé a lè ṣe kí ni a lè kó léyìí pẹ̀lú factor méjì nígbà tá a ti wá mọ̀ bẹ́ẹ̀ so ọ̀yà ẹja continue ṣe wà mo sọ fún wa pé tá a bá wo denominator yìí tó wáyé pé linear factor méjì ló wà ń bẹ ajá sí pé a máa ní kí ni o a máa ní denominator méjì tó yẹ pé ọ̀kọ̀ọ̀kan a máa ní part méjì tó yẹ pé ọ̀kọ̀ọ̀kan denominator àwọn part yẹn yóò mọ jẹ́ denominator wa mo rò bó ti yọ máa mo ti mọ̀ pé méjì náà lélẹ́yìn náà jẹ́ wọn this aláwọ̀kọ́ plus ẹlẹ́ẹ̀kejì kí n denominator eléyìí s minus 5 kí n denominator eléyìí 3x squared plus 4s minus 2 torí ipa àti rí pín yẹn ẹ gbé ilẹ̀ sí bó ṣe wà ẹ dẹ̀ mọ́ gbàgbé mo ní tá bá ti wá kọ àwọn denominator yẹn tán tá bá fẹ́ máa mọ àwọn numerator wa kẹ́kàn ṣe pákàn mọ́ gbé constant tó wà sí ẹgbẹ́ tẹ́lẹ̀mọ́sẹ̀ ni pé ab rárá o in tó já gbé a sí bíbá yìí òun náà ni pé linear factor ni pẹ̀lú òfin tí mo dẹ̀ sì ṣàlàyé tó ẹgbẹ́ linear factor lẹ́ni denominator
ajá sí pé numerator mi yóò mọ jẹ́ constant term àgbà a lè gbé sí bí báyìí ṣùgbọ́n tó wáyé pé níta ní denominator yìí quadratic term ni in tí ó mọ wà ní numerator yóò mọ jẹ́ yóò mọ fi wọ́n kéré sí tó wà ní denominator ṣe dẹ̀ mọ̀ pé quadratic lélẹ̀ tó bá fi wọ́n kéré sí ajá sí pé linear lámọ̀ ní numerator tó ti bá àwa ní sọ pé as plus b mọ́ torí pé a ti ní constant a kan tẹ́lẹ̀ àwa bẹ́ẹ̀ láti b a mú constant yẹn láti b yóò máa jẹ́ bs plus what plus c ẹ dákun ṣe gbálà yẹn yé lẹ́ẹ̀kan sí a ní s minus 5 linear factor ní denominator numerator mi yóò mọ jẹ́ constant la fi pè ní a ní irreducible quadratic factor tí ò ṣe é pín a jẹ́ sí pé numerator mi náà mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ degree polynomial yẹn -1 tí a mọ̀ sí linear so ẹ dẹ̀ sì mọ̀ pé general linear expression náà nílé yóò bs plus c mo rò bó ti yọ abá mo dẹ̀ sọ fún wa tó wáyé pé a bá ní cubic factor tí ó ṣe pín denominator ajá sí pé tí ó mọ̀ wá numerator náà ní kíni o quadratic term tàbá tí wá ṣe léyìí òun náà ni pé nísìnyí báyìí a fẹ́ mọ a wa a fẹ́ mọ b a dẹ̀ sì fẹ́ mọ c níta ṣe lẹ́yìn rẹ̀ òun náà ni pé kíni o káwọ́ náà láti fi eliminate wọn ẹ dẹ̀ sì mọ́ gbàgbé òun náà ni pé tá a bá kọ́ rí fraction káti ẹ̀ tó ṣe nǹkan kan òun náà ni pé ká kọ́kọ́ wọ́n náà láti clear fraction yẹn náà mo lè máa ṣe kíni ẹ wá pé multiply through by the LCM of the denominator òun náà sì lè mọ́ dára yín láàmú ẹ̀kan mọ́ mú tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí so tí ma x minus 5 3x square plus 4s minus 2 ọ̀yà ẹ rí i pé tí n bá fi multiply rẹ̀ mo ní irú nǹkan báyìí ẹ jẹ́ n copy rẹ̀ wá kó lè yá wa. ó ti yé ẹ rí i pé nísìnyí báyìí a fẹ́ multiply rẹ̀ pẹ̀lú eléyìí o 3x square plus 2 4s minus 2 3x square plus 4s minus 2 no s minus 5 s minus 5 s minus 5 3x square plus 4s minus 2 ẹ rí i pé a multiply wọn pẹ̀lú gbogbo táàmù yẹn kí lẹ ṣàkíyèsí méjèèjì yóò gé eléyìí o àbí eléyìí yóò gé kan bí báyìí náà eléyìí náà ó gé eléyìí kí ló kúnlẹ̀ ẹ rí i pé níta ní náà ní 15x square minus s plus 2 is equal to a into 3x square plus 4s minus 2 plus bs plus c into s minus 5. ẹ má gbàgbé lọ́nà tá a gbé gbà lọ́sẹ̀ tó kọjá nígbà tá a ní linear factor méjì náà ní pé kí ni a lo cover up method so nínú rẹ̀ à ń eliminate kan fún kan tá a bá fẹ́ mọ a àti b alámọ̀ṣe kí ni o a mọ̀ pa a fún b so tí bá wọn a mọ̀ pa a fún b ṣùgbọ́n rúbí báyìí a lè ṣe báwọn náà a dẹ̀ lè ṣe kí ni o a lè expand àwọn eléyìí náà káwá ṣe kí ni o káwá ṣe comparing coefficient mo rò bó ti yọ abáwọn èyí yóò tá a bá ṣe ń bẹ̀ yóò rọrùn a ti mọ̀ nísìnyí báyìí ká pé n bá fẹ́ mọ a mi mo lè yanjú gbogbo àwọn eléyìí ṣẹ̀ǹpẹ́ tó lè yanjú àwọn eléyìí náà ni kí n sọ eléyìí di 0 tẹ́lẹ̀ bá ti jẹ́ 0 gbogbo àwọn eléyìí ó jẹ́ 0 màá fi mọ a kí ló wá lè sọ eléyìí di 0 òun náà ni pé kí n fi s mi ṣe 5 bó mo ṣe mọ̀ pé kí s mi jẹ́ 5 òun náà ni pé s minus 5 is equal to 0 tẹ́ bá sọ fọ yóò mọ̀ fún yín ní s is equal to 5 ẹ wá ní when s is equal to 5 ọ̀yà bí tẹ́ bá ti rí s ẹ fi 5 sí o ajá sí pé ọmọ jẹ́ 15 5 squared minus 5 plus 2 is equal to a into 3 5 squared plus 4 into 5 minus 2 plus 0. So your ability is just 0. Torí x yìí o 5 ni o 5 minus 5 jẹ́ 0. 0 times this eléyìí ó fún wa ní 0. Ẹ pété bá ṣàkíyèsí rẹ̀ dáadáa 5 square mi báyìí jẹ́ kí ni o 5 square jẹ́ 25 o. Mo rò bó ti yé mi bá 5 square jẹ́ 25. Ó yá 25 times 15 kí ni yẹn? Ó jẹ́ 375 àbí? 375 minus 5 yóò fún mi ní 370 tẹ́ bá tún ro 2 mọ́ eléyìí ó jẹ́ 372 ajá sí gbogbo tó wà lápá bí ó jẹ́ 372 5 square jẹ́ 25 times 3 so ti yé ṣe pé 25 times 3 jẹ́ 75 plus 20 95 minus 2 ó jẹ́ 93 ajá sí pé 93a tẹ́ bá ṣe síwájú sí a mi ó mọ̀ jẹ́ kí ni 372 divided by 93 yeah kí ni 372 divided by 93 so ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ 4 ní ó jẹ́ àti mọ̀ ìwà kó jẹ́ 4
tá bá padà sí bí báyìí kí ni mo tún lè ṣe lè ro nǹkan kan tí mo tún lè fi s ṣe láti fi lè pa bí àti sí eléwo nira láti mọ̀ tẹ́ bá ti wá mọ̀ bẹ́ẹ̀ pé ẹ lè ní nǹkan kan tẹ́ ṣe mọ́ òun náà ni pé lẹ́yìn rẹ̀ ẹ wá ṣe kí ni o ẹ wá expand equation wa yẹn ẹ expand ẹ wá gba ẹ ṣe kí ni ẹ ṣàfiwé àwọn coefficient lágbọ́n ní méjèèjì tó ti yé báyẹn so òun náà ni pé kódà tẹ́ bá fẹ́ dá yín láàmú láti kọ́kọ́ wá a náà ẹ lè ṣe é láti ilẹ̀ òun náà ni ọ̀jọ̀gbọ́n tẹ̀lé nínú ìwé wọn wọ́n kọ́ ṣe kí ni wọ́n kọ́ expand ẹ̀ ọ̀yà tábà tẹ́lẹ̀ ìkọ́ ilé ó jẹ́ 15x squared minus s plus 2 is equal to tí bá expand ilé ṣàgbé ó jẹ́ 3as squared àbí mo multiply wọn pẹ̀lú a plus 4ax minus 2a ọ̀yà plus bs squared minus 5bx plus cs minus 5c. But what you about lẹ́yìn rẹ̀ a ṣe kí ni a pè comparing coefficient kí la sọ pé comparing the coefficient òun náà ni pé mo ti mọ̀ pé kí ni tí wọ́n bá ṣàlàyé fún mi ipe equation kan dọ́gba mo ti mọ̀ pé tí s bá jẹ́ lápá tún ó gbọ́dọ̀ jẹ́ pé òun náà ni ó jẹ́ x lápá sí mi so ti yé báwọn a wá fẹ́ mọ̀ kí n gbà tí mo ti mọ̀ pé tí x bá jẹ́ lápá ọ̀tún òun náà ni s ó jẹ́ lápá òsì mi ajá sí pé 15s square yìí tí n bá mú àwọn coefficient tó jẹ́ square lápá kejì náà nǹkan kan náà ni wọ́n jọ mọ̀ jẹ́ tí mo ṣàlàyé lélẹ́yìí ẹjá mú àwọn coefficient tó jẹ́ square nísì ẹgbẹ́ tá a bá wá pa aláwọ̀kọ́ coefficient s square mi by 15 ni o coefficient ní nọ́mbà tó multiply táàmù yẹn nọ́mbà tó multiply unknown tí ń ṣe 15 lápá kejì ńkọ́ kí làwọn nọ́mbà tó ṣe kí ni tó multiply s square òun ni o 3a kí n tún ní b wọ́n máa ti tàn ajásípélé ọjọ́ kí ni o 3a plus b torí tá a bá padà ṣe ẹ̀gbọ́n yẹn kó jẹ́ s square níbí báyìí ẹ máa wo ohun tá a ṣe lélẹ́yìí ṣe ẹ̀gbọ́n yẹn kó jẹ́ s square níbí báyìí kélé náà sì jẹ́ x square ṣùgbọ́n wọ́n méjèèjì ó ṣe pé ni o wọ́n padà gẹ́ra wọn ní o tiẹ̀ fi bùkátà láṣẹ kí ni ká kọ ọmọ tàbí tá a bá mu ni ò jẹ́ pa ṣe kí ni o ni ò jẹ́ pa ṣàṣìṣe a ti mú ẹ̀sìn tán ẹ rí i pé lẹ́yìn s square x ló kù a tún wá máa wọn coefficient s náà kí ni coefficient lágbọ́n níbí báyìí kí ló multiply x ní apá àsìnmi ẹ rí i pé -1 ni àbí ọ̀yà ẹja tún wò kí ló tún multiply s níbí báyìí o èyí o -4a plus 4a èwo ló tún multiply x -5b plus c mọ̀ bó ti yé báyìí ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o 4a -5b plus c lẹ́yìn rẹ̀ wà mú kí ni o m constant ajá sí pé tó bá gbé highest degree bá jẹ́ 3 m coefficient s raised by 3 m coefficient s raised by 2 m coefficient x ẹ̀dẹ̀sì mú coefficient constant ọ̀yà èyí tó jẹ́ coefficient èyí tó jẹ́ constant lágbọ́n níbí báyìí 2 ni o ilé ó jẹ́ 2 is equal to so yé wa so èyí tó jẹ́ constant lágbọ́n eléyìí òun constant ni pé tí ó sì táàmù ẹ̀sìn bí arára ẹ pé -2a àbí -5c ilé jẹ́ equation 1 equation 2 equation 3 àwa máa ṣe mo dẹ̀ ti mọ kí ni o mo ti mọ a mi o ipò jẹ́ kí ni ó jẹ́ 4 ajá sí pé láti bí báyìí mo lè sọ pé put a is equal to 4 bóyá equation 1 láti fi mọ kí ni o láti fi mọ b equation 1 mi kí ló sọ ó ní 3a plus b is equal to 15 ibi tí n bá ti rí a kí n gbé 4 sí ilé ọmọ jẹ́ 3 times 4 plus b is equal to 15 àbí 12 plus b is equal to 15 ọ̀yà tẹ́ bá fi b ṣe subject of the formula yóò jẹ́ 15 minus 12 b jẹ́ 3 mo ti mọ a mo ti mọ b mo lè wá sí mo lè sọ a àti b báyìí kí n fi mọ sí tàbí kí n sọ a sí equation 3 náà kí n fi mọ sí so mo lè sọ pé put a is equal to 4 in equation 3 ọ̀nà yóò tẹ́ bá àríkà ẹgbà àṣà kan náà lágẹ̀tì o ṣe pé equation 3 mi sọ pé 2 is equal to -2a minus 5c àbí tẹ́ bá fẹ́ kọ́ ní standard form rẹ̀ pé -2a minus 5c is equal to 3 kan náà lágẹ̀tì ọ̀yà 2 máa jẹ́ kí ni -2 times 4 minus 5c -8 minus 5c ó ti yé ilé ó jẹ́ 2 plus 8 is equal to -5c 10 is equal to -5c yóò máa jẹ́ kí ni o 10 divided by -5 ilé tí ń ṣe -2 so ti yé mi bá ajá sí pé a mi o kí ló jẹun a mi jẹ́ 4 so yé b mi dẹ́ jẹ́ kí ni o b mi jẹ́ 3 c mi dẹ́ sì jẹ́ kí ni o c mi jẹ́ -2 c mi jẹ́ -2
so ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ká dẹ̀ ti ṣe kí ni o tá ti gbọ́ yé bẹ́ẹ̀ ọ̀yà ẹ rí pé n táwọn wa leléyìí níbi tá ti lọ leléyìí o nísìnyí báyìí a ti mọ a wa a ti mọ b a dẹ̀ sì ti mọ c ajá sí pé a tún eléyìí kọ so ti yóò máa jẹ́ kí ni o kí ni a mi yóò jẹ́ 4 divided by x minus 5 plus what 3x minus 2 divided by 3x square plus 4s minus 2 so ti yé báwọn òun náà ni ó máa jẹ́ kí ni òun náà ni ó máa jẹ́ partial fraction olù ẹ rí pé kò le rárá kí la gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ òun náà ni pé ẹ kọ́kọ́ wò ṣé degree numerator ju degree denominator lọ àbí ó jù lọ lẹ́yìn rẹ̀ ẹ wò pé ṣé tẹ́ bá ní quadratic term denominator ṣe lè rí pín sí méjì tẹ́ bá lè rí pín sí méjì àbùṣebùṣe o a mọ̀ tẹ̀síwájú ń ta ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a bá lè rí pín sí méjì àjẹsí pé a máa lo kí ni o a máa lo general term yẹn fún ká máa lo general term yẹn fún a máa lo general term yẹn fún so tá a bá lò fún eléyàn sí kí ni yóò fún wa láǹfààní láti get ẹ ọyà ẹja tún ṣe mìíràn sí ẹja ṣàpẹẹrẹ mìíràn ọyà ẹlẹ́ẹ̀kejì we have 7x square minus 18s minus 7 divided by s minus 4 2s square minus 6s plus 3 kí n tẹ́ ẹ̀kọ́ kíyèsí òun náà ní pé fi kí ni o ṣé degree numerator so kéré sí degree denominator ṣé degree numerator so kéré sí degree denominator kí ni degree numerator bí báyìí 2 ni o kí ni degree denominator 3 ni so yóò wá bó ṣe jẹ́ 3 ẹ rí pé kí ni táàmù méjì lọ multiply ara wọn eléyìí ní degree rẹ̀ jẹ́ 1 degree rẹ̀ jẹ́ 2 mo dẹ̀ ní tẹ́ bá multiply polynomial méjì papọ̀ degree product wọn mọ̀ jẹ́ kí ni o sọ́ọ̀mù degree àwọn méjèèjì àti mọ̀ pé 1 lélẹ́yìí jẹ́ 2 ajá sí pé multiplication wọn product wọn yóò mọ̀ fún wa ní degree 3 a lè tẹ̀síwájú iṣẹ́ wa a wá wò pé s minus 4 yìí àti mọ̀ bá ṣe ṣe bóò ni 2s square minus 6s plus 3 yìí ṣé ń ta lè pín sí factor méjì ni a béèrè ọ̀yà bó láti ṣe máa mọ̀ bóyá lè pín sí factor méjì àbá lè pín ẹ gbé sí kíni o ẹ gbé sí discriminant yìí mo bó ti yọ báwọn ẹ gbé sí discriminant yìí kí dẹ̀ ní discriminant wa b square minus 4 yìí sí tẹ́ bá ti gbé sí tó bá ti fún wa ní kíni tó bá ti fún wa perfect square ajá sí pé ó ṣe é pín bùkátà láti ṣe mọ lo àwọn mẹ́tọ̀dù yín fún bóyá ó ṣe é pín àbí ó ṣe é pín kẹ́ tó ṣe ẹ kọ́kọ́ gbé sínú discriminant yẹn so tí ó bá ti fún yín ní perfect square ajá sí pé ẹ lè rí pín sí kíni o linear factor nìyẹn mo bó ti yé ọyà ilé ọmọ ajẹ kíni o b mi ó jẹ́ minus 6 ó jẹ́ minus 6 square minus 4 times 2 plus 3 times 3 pẹ̀lú àlàyé tàṣílẹ̀ ìpínlẹ̀ ó jẹ́ 36 minus 4 times 2 8 8 times 6 8 times 3 24 ẹ pé lè mọ̀ fún mi ní 12 ṣe é pé 12 ṣe kíni o 12 ṣe perfect square a lè rí i kọ́ ní square number kan ajá sí pé a lè lè ìpín irreducible ni o ọ̀yà mo dẹ̀ ṣàlàyé fún wa a wo denominator rẹ̀ láti fi mọ kọ àwọn ìpín tí fraction yẹn pín sí nísìnyí báyìí a ti níbi factor méjì ìkan jẹ́ linear ìkan jẹ́ quadratic ajá sí pé máa ní ìpín fraction méjì yẹn náà tó yẹ pé denominator wọn mọ jẹ́ kí ni àwọn factor denominator odidi ń lọ́kọ̀ọ̀kan so ilé ọmọ á jẹ́ kí ni o àti mọ̀ ilé ọmọ jẹ́ x minus 4 ẹlẹ́ẹ̀kejì náà mọ jẹ́ kí ni o 2s square minus 6s plus 3 àìgbà tẹ́lẹ̀ yẹn ti yé mi tí mo dẹ̀ sì ti mọ̀ bẹ́ẹ̀ màmá wà numerator wọn mo dẹ̀ ní mo sọ fún apá kan ní mo gbé báyà he àbí bí sí àwọn pé kí ni o kí ló wà ní denominator ẹni tó wà ní denominator ni ó mọ sọ ní tí yóò mọ wà ní denominator táyé pé linear factor ló wà ní denominator ajá sí pé constant term láàmú ní numerator wa ẹ bá ṣàkíyèsí náà quadratic factor ni o ajá sí pé wà nínú eléyìí tí ń ṣe kí n bẹ́ẹ̀ through for mọ́kàn
bẹ̀rẹ̀ wá. Ẹ̀jẹ̀ ń tún gbé wá. Bóòní ṣáàtì rí padà. So x minus 4 tàbí 2x square. So mo lá multiply pẹ̀lú àwọn méjèèjì ṣe é pé tí n bá multiply rẹ̀ pẹ̀lú eléyìí ọ̀nà náà ni pé kí ni x minus 4 2x square minus x plus 3 x minus 4 2x square minus x plus 3 pẹ̀lú eléyìí náà x minus 4 2x square minus x plus 3 ẹ kí tẹ bá ṣàkíyèsí rẹ̀ eléyìí ó gèlè yàbí eléyìí ó gèlè yàbí iwájú rẹ̀ lẹ́mọ̀ kọ́ sí o torí ààyè ni ó jẹ́ nǹkan báyẹn so kí ni màá máa ní òun náà ní 7x square minus 18x minus 7 is equal to a 2x square minus x plus 3 plus bx plus cs minus 4 mo ní tẹ́ bá ti nírò eléyìí tẹ́ bá fẹ́ lo cover up method yín torí ó lè mọ́ lè ṣe gbogbo ẹ̀ tán òun náà ní pé ẹ lè expand rẹ̀ tàbí kẹ́ tó expand ẹ̀ kẹ́ tiẹ̀ kọ́kọ́ ṣe kí ni o kẹ́ kó tó yẹn kẹ́ kọ́kọ́ mọ̀ kan nínú àwọn constant yẹn náà ṣe hàn pé nínú ọ̀nà tí mo lè gbà mọ̀kan náà àwọn constant yẹn náà ni pé kí n ṣe kí ni o kí n eliminate àwọn kan ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé pé kí ló lè eliminate ẹ̀ mo lẹ́mọ̀ sọ di 0 kápẹ́ bá fẹ́ mọ a ní ìsìn wàá máa sọ pé àwọn eléyìí di 0 tẹ́lẹ̀ bá ti di 0 yóò kó náà eléyìí náà di 0 gbogbo eléyìí ó di 0 máa mọ a mi kí ló wá lè sọ bí àti c di 0 ń bí báyìí òun náà ní kí n sọ pé x mi jẹ́ 4 ṣe pé tí x mi bá ti jẹ́ 4 yóò jẹ́ 4 minus 4 4 minus 4 jẹ́ 0 0 times eléyìí yóò fún wa ní 0 á lè rọ́nà náà lọ lẹ́yìn rẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ kí ni ẹsẹ̀ expand ẹ̀ tàbí tẹ́ bá fẹ́ dá láàmú a lè expand ẹ̀ directly náà so tí yóò bá a lè expand ẹ̀ directly báyà kí n ti ẹ̀ ṣe yẹn ní method ẹlẹ́ẹ̀kejì ọ̀yà ẹ pé tá a bá expand ilé yóò jẹ́ 7x square minus 18x minus 7 2ax square minus as plus 3a plus bx square minus 4bs plus cs minus 4c so tí yóò bá a lẹ́yìn rẹ̀ ẹ wá ṣe kí ni o comparing coefficient ọ̀nà kejì ni ẹ lè máa kọ́kọ́ pa kan náà kẹ́ tó ṣe so tí máa ẹ kàn compare coefficient ẹ wá lọ ṣe tí ó kù lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tẹ bá kọ́ pa kan yóò tètè fún wa láǹfààní láti fi mọ̀ náà so tí ọ̀yà tá bá kọ́ mú ts square coefficient ts square ẹ gbé lápá tún mo ti sọ fún wa nígbà ẹ̀pá méjèèjì dọ́gba ó ti yé ajá sí pé coefficient apá kan àtàpá kejì ó mọ̀ dọ́gba mo ṣàlàyé bá ṣe mọ̀ lẹ́ẹ̀kan torí wọ́n padà gíra wọn so ti eléyìí ó kí ẹ kí ni o 7 kí ni coefficient s square mi báyìí eléyìí ní s square eléyìí ní s square méjèèjì yẹn náà ni o ajá sí pé ọmọ jẹ́ kí ni o 2a plus b ẹ bá ṣàkíyèsí ẹlẹ́kejì náà tx kí lá ní yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ minus 18 àbí yóò mọ jẹ́ minus 18 hello.
Hello. Ṣá ti ń gbọ́ mi padà? Yeah. Ẹ má bínú. Ẹ̀rọ náà mú ná lọ lẹ́ẹ̀kan ni. Ẹ̀rọ náà mú ná lọ lẹ́ẹ̀kan. So ibi tá a bá dé, ibi tá a ṣe dé òun náà lélẹ̀. Ọ̀yà a ti mú coefficient x. Ọ̀yà ẹ jẹ́ á tẹ̀síwájú lérí rẹ̀. Ẹ rí pé coefficient eléyìí náà a ní -18. Ọ̀yà kí ni coefficient x náà ní apá kejì -a àbí? Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa. Mo ṣe ẹ ti ń gbọ́ mi padà báyìí. Zoom wa yẹn 40 minutes ló ti ń kú. Màá ṣe wọlé padà ní tó fà nìyẹn. So ibi tí mo bá ètò náà dé náà pa ṣe kí ni o, a ti mú coefficient alákọ̀ọ́kọ́. Olùbó tí wá bá wọn, a ti mú coefficient alákọ̀ọ́kọ́. So ìta ṣe lẹ́yìn rẹ̀ òun náà ni pé kí ni o, gbàtà ti mú coefficient x square alámú coefficient x náà ní apá kejì òun náà ni -8. So ní apá kejì a ní -a coefficient làwọn tó multiply unknowns yà ni àwọn tó multiply x àwọn tó multiply s yẹn òun náà la fẹ́ ṣe kí ni òun la fẹ́ mọ̀. Ọ̀yà kí ló tún multiply s mi báyìí o -4b yóò máa jẹ -4b plus c. Mo rò bó ti yá bá wọn. Mo fẹ́ ṣe ẹ́ rí pé mi kọ́kọ́ pa kan ní àkọ́kọ́ náà. So ti ṣe pé mo kọ́kọ́ ṣe yẹn mo fẹ́ kẹ́ rí àǹfààní pé kẹ́ kọ́kọ́ pa ọyọ kan ni o. So ti ọ̀yà ẹja mú ti constant o. Lápò òsì mi ẹ rí pé constant tí mo ní òun náà ni -7 àbí àwọn èyí tí ó ní x ya rárá. Lápá kejì ńkọ́ 3a. So ti yé mi báyìí then -4c. 3a -4c. Bó wà ní àfẹ́ ṣerú eléyìí o. Ṣẹ̀gbé ká pé a ti wá a lákọ̀ọ́kọ́ ni a kàn fi a sí bí báyìí a dẹ̀ mọ̀ tí ó jẹ́. Ẹ̀bẹ̀rẹ̀ bó wà ní kápá ọkọ̀ wá a náà lè gbé gbọ̀nà bòmí náà òun náà ní pẹ́ lo simultaneous equation yìí. So tí ẹ bá mo lè ní from equation 1 sìn so àti bá ti ṣe tàn yín lẹ́wọ̀ èyí tó ya yín jù so lẹ́mọ̀ lọ. So mo ní 7 is equal to 2a plus b. Mo ti yé bá mo lè sọ pé b mi ò kọ́mọ jẹ́ 7 minus 2a. Máa gbé b mi sí equation 2 pé put b is equal to 7 minus 2a in equation 2. Mo fẹ́ kẹ́ mọ ṣàkíyèsí rẹ o tó dà tẹ́ fi lè mọ̀ pé ọ̀nà wo ló ṣe kí ni ọ̀nà wo ló yájú nínú méjèèjì. Ọ̀yà yóò máa jẹ́ kí ni -18 is equal to -4 into 7 minus 2a plus c. Tí n bá tẹ̀síwájú lérí rẹ̀ ilé ọmọ jẹ́ -18 is equal to -a ọ̀yà -28 mo fi minus for multiply wọn plus 8a plus c. So ti yé báyìí ọ̀yà eléyìí kí ni ọmọ dàbà wọn yóò jẹ́ -18 is equal to -a plus 8a yóò jẹ́ 7a -28 plus c. Tí n bá collect like times mi mo lè gbára kùnrin ìwà bíbá yóò mọ̀ jẹ́ -18 plus 28 is equal to 7a plus c. Ẹ̀rí pọ́ eléyìí gbà àkókò púpọ̀ ju aláwọ̀kọ́ lọ. Ilé ọmọ máa jẹ́ 10 is equal to 7a plus c. Tápá pé eléyìí ní equation 4. Bẹ̀tẹ̀ yíyí owó tẹ bá lo nǹkan náà let arrive sí. Ọ̀yà tí n bá gbé equation 3 mi náà wá. Ṣé pé òun náà ti ní méjèèjì ti jọ ní táàmù a àti c báyìí ó ti jọ ní constant àti c ń bẹ. Màá wá ṣe kí ni o màá ṣe fẹ́ àwọn méjèèjì papọ̀ tí n fi lè ṣe kí ni tí n fi lè mọ ní tí c mi ó jẹ́. Mo rò bó ti ń bá wọn tí n fi lè mọ tí c mi ó jẹ́. Bí a lẹ́yìn rẹ̀ báyìí kí lá lò ẹja lo elimination method láti bí báyìí mo lè multiply eléyìí pẹ̀lú -4 mo dẹ̀ sì lè multiply eléyìí pẹ̀lú kí ni o so pẹ̀lú 1 ajá sí pé lè ọmọ jẹ́ kí ni -40 is equal to -28a -4c -7 is equal to what? So 3a minus 4c. Ẹgbà méjèèjì ti kí ni o wọ́n ti dọ́gba. Tàbá subtract wọn kọ -40 minus -7 ṣe pé 33 nìyẹn -33 wọ́n jẹ́ gbèsè 40 mo ní 7 lọ gbèsè ó sì tún kú o -28a minus
minus 3a kí ni ó fún wa minus 31a nìyẹn àbí ṣàtìṣe kí ni a wa kí ni a ó jẹ́ bá àṣìṣe kan ti wà 11 ní kí lè jẹ́ ẹjá tún ìtàgbéyẹ̀wò ẹjá tún ṣe gbàtà sọ bí wa sílẹ̀ yìí adi minus 18 àbí minus a minus 4b b wa dẹ̀ sì jẹ́ báyà bí plus c yóò jẹ́ minus a minus 28a plus 8a plus c àbí ọ̀yà ẹgbàrákùnrin wa bíbà yóò di plus so di eléyìí jẹ́ 7a minus 28a plus c 28 minus 18 10 ni so 7a plus c mo rò bó ti yẹ abáwọn so tá a bá gbé arákùnrin wa bíbà yìí minus 7 is equal to 3a minus c so a fẹ́ lo elimination method a multiply eléyìí pẹ̀lú minus 4 a dẹ̀ sì multiply eléyìí pẹ̀lú 1 yóò jẹ́ minus 40 minus 28a àbí minus 4c minus 7 3a minus 4c ẹ rí i pé n tó lè yọ wọ́n ti jọ ní táàmù kan náà n tó lè ṣe náà ni pé ká subtract n tó lè pa náà ni pé ká subtract ilé wa máa jẹ́ kí ni minus 40 minus ẹ̀ pé yóò jẹ́ plus minus 33 tó ti bẹ̀tí léyìí kò yẹ kó torí tó wà nínú ìwé ọ̀jọ̀gbọ́n 3 ni 11 ló yẹ ká níbi báyìí ẹ jẹ́ ká wo ibi tá a ti ṣe kí ni ibi tá a ti multiply wọn papọ̀ níbi báyìí ẹ jẹ́ àtún coefficient yìí mú minus 18 àbí minus a minus 4b àbí plus c báyìí náà ni s square mi dẹ̀ sì jẹ́ kí ni o 7 is equal to 7 is equal to lápá kejì 2a s square mi òun jẹ́ b 2a plus b náà ni ó jẹ́ bọ́lá tí a ṣàtìṣe so tí n bá tún eléyìí kọ b mi ọmọ jẹ́ kí ni 7 minus 2a àbí tá a bá gbé 7 minus 2a tá a gbé sí arákùnrin so yóò jẹ́ minus 4 eléyìí jẹ́ kí ni minus 18 is equal to minus a minus 28a plus 4a plus c 8a minus a 7a náà ni minus 28 eléyìí bá wá bí báyìí yóò di positive so 28 minus 18 10 náà ni 7a plus c níbo láwá láti ṣe tiwa ẹjá tún ibi báyìí ṣe so báyà mo ti sí question kan ọ̀yà ẹjẹ́ ń ṣàkíyèsí question yẹn náà ó dáa kí a tó tẹ̀síwájú minus 18x okay s minus 4 okay wọ́n ti ṣàṣìṣe kí ṣe minus s o minus 6x arákùnrin yìí ló dá wa lálẹ́ o minus 6x ajá sí pé ilé jẹ́ minus 6a minus 6a àbí minus 6a so eléyìí ọmọ jẹ́ kí ni o 2a báwọn 2a tó ti 2a minus 28 plus c so tí wà tẹ́ bá gbé arákùnrin wa yóò di plus 2a lè yí òkè sí 7a 2a plus c wọ́n bó ti yé ń bá so 2a plus c about equation tilẹ̀ kọ minus 7 is equal to 3a minus 4c ẹ gbé coefficient wọ́n ti papọ̀ ó gbójúmu ká ṣe kí ni ò ká rò wọ́n papọ̀ torí eléyìí c minus c yóò fún wa ní 0 tá bá rò wọ́n papọ̀ 10 minus 7 eléyìí jẹ́ 3 is equal to 5a so ti 7 is equal to 5a kò jẹ́ báwọn náà
jẹ́ báwọn náà. Ẹ má bínú. Kò ṣe ń bá mi lọ. So that's why ẹ mọ̀ pé mi sí àkíyèsí tí bá ti ṣàṣe lérí rẹ̀. Ó yá, ẹ wo eléyìí. Bí báyìí la dé àbí 2x square ìbéèrè tí wọ́n fún wa gangan 2x square minus 6x plus 3 àbí àdẹ̀ṣì ní x minus 4. So ní pé tí bá expand ilé yóò jẹ́ 7x square minus 18x minus 7 is equal to 2ax squared minus 6as plus 3a plus bx squared minus 4b plus cx minus 4c. Àbí mo fẹ́ lo mẹ́tọ́dù kejì yẹn ni tápà fẹ́ lo mẹ́tọ́dù kejì yẹn ni pé kí lẹ́kàn ṣe mí báyìí ẹ̀kọ́ fi x ń ṣe 4 so ti yẹ bá fx yẹn ṣe 4 bẹ́ẹ̀ mo fẹ́ sọ ọ̀nà mìíràn tẹ́lẹ̀ gbà ṣe. So tàbá máa coefficient wọn coefficient x square mí báyìí ó jẹ́ 7 àbí yóò mọ̀ jẹ́ kí ni o 2a lápá bí báyìí èwo ló tún ní square plus b equation 1 èwo ló tún ní coefficient x minus 18 lápá bí báyìí o lápá kejì ńkọ́ èwo ló ní x minus 6a èwo ló tún x lásán plus c pápá pélé ní equation 2 mo lẹ́mu constant náà bákan náà ẹ̀wẹ̀ ilé ó jẹ́ minus 7 èwo ló jẹ́ constant lápá kejì tí ò ní x rárá 3a àbí minus 4c kápélé ní equation 3 tó ti yá bá so ẹ rí pé àti ìmọ̀ kan tẹ́lẹ̀ ajá sí pé tí n bá lè fi b mi ṣe subject of the formula níbí tí n bá fi b mi tí n bá fi ṣe subject of the formula níbí báyìí ajá sí pé mo lè gbé wá síbí báyìí òun ni minus 18 x mi ẹjẹ tún ẹsìn yẹn mo minus 16a x mi plus c yà ní ìṣàṣìṣe lérí rẹ̀ ó yá so bóòní ẹ jẹ́ ká tẹ̀síwájú bx squared minus 4bs ẹ ká ní minus 4b bí báyìí náà so put from equation 1 láti equation alákọ̀ọ́kọ́ ẹ̀ mo ní 7 is equal to 2a plus b ó yá b mi ṣe àpé yóò mọ̀ jẹ́ 7 minus 2a kápá pélé ní equation 4 ẹ wá ní put b is equal to 7 minus 2a in equation 2 so that a fi gbé b dànù yóò fi mọ ní a àti c a fi lè fẹ́ àwọn méjèèjì papọ̀ so yóò mọ̀ jẹ́ minus 18 is equal to minus 6a plus b plus c minus 4 into kí dẹ̀ ní b mi nísìn mo sọ pé kí b mi ọmọ jẹ́ kí ni o 7 minus 2a tí bá tẹ̀síwájú lérí rẹ̀ eléyìí ọmọ jẹ́ minus 18 is equal to minus 6a plus c minus 28 plus 8a àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀yà tí bá collect like times mi eléyìí ọmọ jẹ́ minus 18 is equal to minus 16 minus 6 plus 8a yóò jẹ́ 2a so tí plus c minus yóò di plus mi by ajá sí pé eléyìí ọmọ jẹ́ minus 18 plus 28 so 28 minus 18 yóò mọ̀ fún mi ní 10 àbí bẹ́ẹ̀ ni 10 is equal to 2a plus c ẹ pé mo ní equation 6 mi by màá ṣe kí ni o màá fẹ́ àwọn méjèèjì papọ̀ so nígbà yẹn pé a àti c eléyìí ní táàmù a àti c eléyìí dẹ̀ sì ní a àti c tí bá kọ́ àwọn méjèèjì jọ papọ̀ ẹ jẹ́ ń gbé kejì wá sálẹ̀ minus 7 is equal to 3a àbí minus 4c 3a minus 4c ọ̀yà n tí ń ṣe lẹ́yìn rẹ̀ òun náà ní pé kí ni o coefficient wọn tí papọ̀ ilé tí ṣiṣẹ́ directly òun náà ní tí bá ṣe kí ni a multiply ká pé mo bá multiply ilé pẹ̀lú 4 tí bá lo elimination method ajá sí pé ilé ọmọ jẹ́ 40 is equal to 8a plus 4c ilé ọmọ jẹ́ kí ni minus 7 3a minus 4c ẹ̀rí pé tá a bá ro àwọn méjèèjì papọ̀ kí lè yóò jẹ́ 33 ilé yóò jẹ́ kí ni o 11a
àwọn méjèèjì yóò dẹ̀ sì gera wọn láti bí báyìí lọ ajá sí pé èmi ọmọ jẹ́ kí ni 33 divided by 11 eléyìí tó jẹ́ 3 nígbà mo ti mọ èmi kó jẹ́ 3 mo lè gbé wá bí báyìí so ti ṣe pé equation yìí ó ń ṣàjọṣe in tó wà láàrin kí ni o in tó wà láàrin a àti b màá ní kí ni o put a is equal to 3 in equation 4 so that màá fi lè mọ b so wọ́n mọ̀ jẹ́ kí ni b is equal to 7 minus 2a àbí adẹ̀ tí mọ̀ pé wá ń bíbá yìí jẹ́ kí ni a wá jẹ́ 3 o b mi wọ́n wá jẹ́ kí ni 7 minus 6 which is equal to 1 ajá sí pé b mi jẹ́ 1 mo ti mọ̀ a bó jẹ́ 3 mo ti mọ̀ pé b jẹ́ 1 mo lè mọ̀ c náà ibi tí n bá ti rí c bíbá yìí ká pé nínú equation yìí náà ṣe pé equation kẹta bíbá yìí a ní 3a minus 4c is equal to minus 7 3a minus 4c is equal to minus 7 ajá sí pé mo lè sọ pé a mi náà jẹ́ 3 kí n fi mọ̀ c pé yóò ṣe wá sí bá eléyìí ó jẹ́ 3a mi o times 3 minus 4c is equal to minus 7 yóò jẹ́ 9 minus 4c is equal to minus 7 minus 4c is equal to minus 7 minus 9 minus 4c is equal to minus 16 c is equal to minus 16 divided by minus 4 yóò mọ̀ fún wa ní 4 ajá sí pé èmi jẹ́ 3 o b mi jẹ́ 1 c mi dẹ̀ sì jẹ́ kíni c mi jẹ́ 4 ẹ má bínú pé ó pẹ́ wa torí àṣìṣe yẹn so ti tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ọ̀nà wo ló yá jù náà méjèèjì ẹ rí pé ọ̀nà àkọ́kọ́ tá a kọ́ lò yẹn ló yá jù so òun náà ni pé tẹ́ bá ń ṣiṣẹ́ lọ tẹ́ fẹ́ ṣe kíni o tẹ́ fẹ́ kí àsìkò yín ó tètè yá òun náà ni pé ẹ kọ́kọ́ gé kan dànù ná so ẹ kọ́kọ́ pa bóyá b àti c náà láti fi mọ a tẹ́ bá ti á mọ a ẹ wá ṣe kíni o ẹ fi wá b àti c tó kù ẹ rí pé ọ̀nà ó ṣe kíni ó yá a mi sì yóò jẹ́ 3s minus 4 plus kíni b mi o 1 tàbí yóò mọ jẹ́ x plus 4 divided by 2x square minus 6s plus 3 so ìdí tí ó fi jẹ́ bẹ́ẹ̀ nìyẹn so tó bá ṣe mí lẹ́yìn ni mi mọ̀ lo kíni a máa lo ọ̀nà ẹlẹ́ẹ̀kejì yẹn ǹjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó wá ni o a ti ṣe ìgbà tá a bá ní irreducible term bó wá ni tó bá jẹ́ pé repeated simple factor la ní denominator ńkọ́ gẹ́gẹ́ bí àpèjúwe tẹ́ bá wo frame 32 ọ̀jọ̀gbọ́n ní ká resolve eléyìí náà resolve 35x minus 14 7x minus 2 square partially òun náà ni pé ká wá ìpín tó dodidi yẹn in tí wọ́n dẹ̀ sì fún wa léléyìí o 35s minus 14 7s minus 2 everything square kí mo lẹ́yìn kọ́ mọ kíyèsí ìpèsè degree numerator kéré sí degree denominator bẹ́ẹ̀ ni numerator degree ẹ̀ ń bíbá yìí wọ́n ni o degree denominator dẹ̀ sì jẹ́ kíni degree denominator jẹ́ 2 ìgbà tí mo ti mọ̀ bẹ́ẹ̀ ajá sí pé mo lè tẹ̀síwájú ṣùgbọ́n tẹ́ bá kíyèsí rẹ̀ tẹ́ bá kíyèsí dáadáa ẹ rí i pé ìta ní linear factor náà la ní denominator tóòtọ́ o ṣùgbọ́n jẹ́ bí repeated fraction a ní 7s minus 2 ẹ wá ní sọ pé a divided by 7s minus 2 plus b divided by 7s minus 2 mọ́ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ mọ́ claytef ní sọ bẹ́ẹ̀ mọ́ tẹ́ bá ti ní repeated fraction báyìí òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé power yìí 2 ni in tí ó mọ̀ túmọ̀ sí náà ni pé part yẹn náà méjì lámọ̀ ní 1 2 alákọ̀ọ́kọ́ máa jẹ́ kí ni o 7s minus 2 ẹlẹ́ẹ̀kejì ó máa jẹ́ kí ni o 7s minus 2 square máa ṣàlàyé ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ tó ti yọ ẹ sájà àkọ́kọ́ yẹn yé tó yẹ pé inter ní denominator yẹn kíìbù ni yàní degree 3 ajásí pé tí ó máa jẹ́ denominator àwọn part yẹn mẹ́ta ni o part mẹ́ta lámọ̀ ni o plus tàlákọ̀ọ́kọ́ máa jẹ́ kí ni o 7s minus 2 7s minus 2 squared 7s minus 2 everything raised by 3 bóun tó bá yẹ pé raised to power 5 ńkọ́ máa ní part márùn part alákọ̀ọ́kọ́ máa jẹ́ 7s minus 2 ẹlẹ́ẹ̀kejì 7s minus 2 square ẹlẹ́ẹ̀kẹta 7s minus 2 cube 7s minus 2 raised by 4 7s minus 2 raised by 5 bóun ló ṣe á jẹ́ bẹ́ẹ̀ ẹ pé tẹ bá ṣàkíyèsí ẹ wò gbà tó jí ọyọ kan yìí aláàmà nírú eléyìí so ti yà báwọn a máa nírú eléyìí
òun náà ni pé tí n bá padà wá LCM méjèèjì ṣe pé yóò mọ fún mi ní tó wà níbí báyìí ṣẹrọ ni ìrọkọ o ṣùgbọ́n eléyìí sì ń ká pé tí n bá kọ pé a divided by 7s minus 2 ṣe pé tí ó máa wá sọ́kàn wà ní pé 7s minus 2 plus b divided by 7s minus 2 ń bọ̀ jẹ́ pé mo lè pín eléyìí sí 7s minus 2 times 7s minus 2 ọ̀dà ṣé tí n bá wá LCM méjèèjì tí ó mọ fún mi ní 7s minus 2 square padà ẹ má gbàgbé òfin tó bá ti jẹ́ pé denominator bá papọ̀ ẹ kàn mú kan nú ọ gẹ́gẹ́ bí LCM yìí ni ajá sí pé 7s minus 2 ni ó fún wa ní LCM yìí ṣùgbọ́n kí ló lè mọ fún mi ní 7s minus 2 square òun náà ni pé ká pé n bá ní 7s minus 2 tí n bá dá ní tàbí kíni o kí ní 7s minus 2 gbòdògbò tí yóò bá so ìdí tó fà nìyẹn so tí táyé pé 7s minus 2 raised by 3 náà ní máa sọ pé 7s minus 2 7s minus 2 7 minus 2 lẹ́ẹ̀mẹ́ta ní tí ọmọ jẹ́ náà ni pé 7s minus 2 7s minus 2 squared 7s minus 2 raised by 3 ìdí ni pé tá bá padà wá LCM rẹ̀ ká tó ní 7s minus 2 raised by 3 yẹn denominator ajá sí pé ìkan náà denominator yẹn ó lè jẹ́ 7s minus 2 squared tàbí 7s minus 2 raised by 3 so tí ẹni tẹ́sí àmọ́ gbóyé ní repetition èyí tó wà repetitive yẹn ni pé kí ni o ẹ wò degree wọn ajá sí pé degree yẹn ni ó mọ sọ iye denominator tá a mọ̀ ní so tí ẹ báyìí so tí n bá ní kí ni o tí n bá ní iye denominator ká pé bí àpẹẹrẹ mo ní degree 5 fún mi báyìí màá máa ní denominator 5 màá máa pín fún ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò máa jẹ́ 7s minus 2 square so bí máa yẹn lò so ilé ọmọ á jẹ́ a ilé ọdẹ sì mọ jẹ́ b so yẹ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ so tí n kò jẹ́ pé kí ni o linear term yẹn náà ni a wá ṣe síwájú multiply through by what 7s minus 2 everything raised by 2 7s minus 2 everything raised by 2 ẹ pé tá bá ṣe léyìí síwájú sí nísìn tá bá ṣe léyìí síwájú sí nísìn kí lè lé ọmọ fún mi yóò jẹ́ 35x minus 14 7s minus 2 squared 7s minus 2 squared 7s minus 2 7s minus 2 squared plus b 7s minus 2 squared 7s minus 2 squared tẹ́ bá ṣàkíyèsí àwọn arákùnrin yóò gera wọn eléyìí yóò gé kan eléyìí o kí ló kúnlẹ̀ 35s minus 14 7s minus 2 plus b láti bí báyìí mo lè tẹ̀síwájú mbẹ́ o mo lè lo method aláwọ̀kọ́ eléyìí cover up method àbí kí n lo comparing coefficient mi so ẹja compare coefficient wa ẹja kọ́ expand yẹn náà 35x minus 14 torí yóò rọrùn torí a àti b nìkan ni mo mọ̀ ń bí báyìí tó bá dẹ̀ ṣì wù mí mo lè kọ́kọ́ wá a náà mo ní kò sọ́nà tẹ gbà tẹ get yẹ ilé ọjà kí ni o 7ax minus 2a plus b àbí tá bá compare coefficient ẹ rí pé degree tó pọ̀ ju mi báyìí 1 ni tí bá kọ́ mo ti x kí ni coefficient x kí ló multiply sí mi báyìí àbí 35 equals to ẹ bọ̀ sí apá kejì náà kí ló multiply s èyí lásán so tí ń ṣe 7a ẹ tún mo ti constant náà kí ló jẹ́ constant lápá aláwọ̀kọ́ minus 14 ni o ajásígbélé ọmọ jẹ́ minus 14 is equal to kí ni constant ní apá kejì méjèèjì so yóò máa fún mi ní kí ni o minus 2a plus b kápẹ́ ń bá pélé ní equation y equation 2 láti equation 1 mi mo ní 7a jẹ́ 35 tẹ́ bá tún kọ ní standard form ajásí pé a mi ọmọ jẹ́ 35/7 tí ń ṣe 5 mo ti mọ a o mo lè fi mọ b láti equation 2 put a is equal to 5 in equation 2 simultaneous equation náà là ń ṣe yóò máa jẹ́ minus 14 is equal to minus 2a plus b so díẹ̀ minus 14 is equal to minus 2 times 5 plus b minus 14 is equal to minus 10 plus b is equal to minus 14 plus 10 ilé tó jẹ́ kíni minus 4 so b mi máa jẹ́ kíni minus 4 so a ajásí pé mi ó jẹ́ kíni 5 b yóò jẹ́ minus 4 kí dẹ̀ ní equation wa tẹ́ bá gbàgbé a ní 35s minus 14 7s minus 2 squared is equal to what a over what 7s minus 2 plus b 7s minus 2 square àwa dá padà yóò máa jẹ́ 5/7s minus 2 plus no minus nítorí b mi jẹ́ 4
minus 4 divided by 7s minus 2 everything square. Ṣé pé kò nira? Ṣé pé kò nira rárá? So bẹ́ẹ̀ ṣe ń ṣe gẹ́lẹ́ òun náà lẹ́sìn máa ṣe. Ní tí ó kàn jẹ́ yàtọ̀ náà ni pé tó bá jẹ́ pé bí kíni o, tó bá jẹ́ repeated fraction ẹ ṣe kíni ẹ pín sílẹ̀ ẹ jẹ́ wá ṣe èyí tó yẹ pé kò jẹ́ repetition tó wá papọ̀ mọ́ eléyìí tó jẹ́ repetition ẹ já wá pẹ̀rẹ̀ kan bí báyìí o ẹ já wo kan náà àwọn fírèmù tí ọ̀jọ̀gbọ́n mú wá so ok ń bọ̀. Bon. Yeah, bẹ́ẹ̀ tí mo sáfẹ́ sọ ẹ jẹ́ a lè mú alágbárí fúnra wa ẹ wí léyìí nìsín 14x squared plus 31x plus 5 divided by s minus 1 2s plus 3 everything squared s minus 1 2s plus 3 everything squared. Yeah. Bó la ṣe tẹ̀síwájú eléyìí òun náà ni pé ọkọ̀ kíyèsí denominator rẹ̀ ẹ kíyèsí numerator àti denominator ṣé degree numerator so kéré sí denominator bẹ́ẹ̀ ni a lè tẹ̀síwájú lẹ́yìn rẹ̀ náà ẹ wá wo kíni o ẹ wá wo àwọn tó wà ní denominator yìí ṣẹ̀ǹpá ní kíni s minus 1 yóò mọ̀ fún wa ní linear term kan ní denominator eléyìí pẹ̀lú tá a ṣe kọjá yẹn òun náà mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní part méjì tó yẹ pé denominator alákọ̀ọ́kọ́ yóò mọ̀ jẹ́ 2s plus 3 tí denominator ẹlẹ́kejì yóò mọ̀ jẹ́ kíni 2s plus 3 square ajá sí pé mẹ́ta láàrin só ti yọ abó sí jẹ́ pé mẹ́ta láàrin báyìí so ilé ọmọ jẹ́ kíni s minus 1 plus 2s plus 3 plus 2s plus 3 squared ẹ jẹ́ nǹkan kó kéré torí right s minus 1 plus 2s plus 3 plus 2s plus 3 squared. So ti yé wa ọ̀yà tó bá yẹ pé raised by 3 lélẹ́yìn nǹkan ajá sí pé a tún tú eléyìí náà lẹ̀ a tún fi term kan sí plus 2s plus 3 everything raised by 3 ní denominator kí lè máa jẹ́ a jẹ́ pé linear term nílé náà b linear term ní factor ilé náà c lẹ́yìn rẹ̀ ẹ wá multiply through by the denominator multiply through by s minus 1 2s plus 3 squared. Ọ̀yà kí ni máa jẹ́ 14x squared plus 31x plus 5 tí bá multiply àwọn méjèèjì yóò gera wọn ní tí ó ṣẹ́kù nìyẹn o tí bá multiply eléyìí pẹ̀lú eléyìí s minus 1 àti s minus 1 ó gera wọn kò ní ìdíkà tún kọ́mọ́ngbọ́ ipa ti ṣe méjì àti mọ́ tí mo ṣe then plus eléyìí ó gé kanú eléyìí kí ni ó kù b is equal to what s minus 1 2s plus 3 àbí then ẹlẹ́kẹta c yóò gé square eléyìí yóò kún s minus 1 ẹ dákun ṣe àgbọ́yé ọ̀yà tàbá ti fẹ́ lo completing the square method comparing coefficients kí lá lò mo la lè kọ́kọ́ pa kan náà so ti yé báwọn nínú ta lè ṣe nísìnyí mo lè ní put s equal to 1 ṣe pé tí s bá jẹ́ 1 eléyìí ó kù eléyìí náà máa fi mọ a mi àbí so ibi tí n bá ti rí s tí n bá fi 1 sí ajá sí pé ó jẹ́ 14 1 square plus 31 times 1 plus 5 is equal to what a2 times 1 plus 3 everything squared yóò jẹ́ 14 plus 31 plus 5 is equal to what 5 square 25a mo rò pé ó ti yé wa báwọn so 14 plus 31 ó jẹ́ 45 àbí 45 plus 5 ó jẹ́ 50 is equal to 25a yóò máa sọ pé a mi jẹ́ kíni 50 over 25 eléyìí tó jẹ́ 2 so láti bẹ̀ lọ mo á lè ṣe kíni mo lè expand ilé tó bá wù mí náà mo tún lè fi s mi ṣe 3 minus 2 ṣe pé a náà ṣe kíni a náà lulẹ̀ so ti yé báyìí ọ̀yà yín tí mo sọ lélẹ̀ ṣe pé mo tún lè sọ pé put a is equal to minus 3 over 2 so yóò bó ṣe jẹ́ minus 3 over 2 torí lè la fẹ́ sọ dòdò so 2s plus 3 tó bá di 0 yóò jẹ́ 2s equal to 3 x ọmọ jẹ́ kíni o
minus 3 over 2 mo fi sọ minus 3 over 2 so àti mọ̀ pé gbogbo eléyìí ó jẹ́ 0 so ti yé bẹ̀tẹ̀ bá fẹ́ da yín láàmú ní tẹ́ ṣe náà ni pé kí ni ẹ lè expand eléyìí ká ló comparing coefficient wa ilé wọn á jẹ́ 14x square ẹja expanded plus 31x plus 5 ilé ọmọ jẹ́ kí ni o 4x squared plus 12x àbí plus 9 so yẹ yín ní tí expansion yẹn jẹ́ ní tí ó jẹ́ náà nù then plus b 2x squared plus 3x minus 2x minus 3 plus cs minus c. Ẹ dákun ẹ já ṣàkíyèsí rẹ̀ dáadáa. 14x squared plus 31x plus 5 is equal to ilé ọmọ jẹ́ kí ni o 4a squared plus 12ax plus 9a plus 2bx squared 3x minus 2x yóò jẹ́ x yóò jẹ́ bx minus 3b plus cs minus c. Wọ́n á lè compare coefficient mi ní ìsìn. So mo lè compare coefficient mi ní ìsìn. X square mi kí ni ó jẹ́? Ilé ó jẹ́ 14 is equal to 4a àbí plus 2b. So tí èmi mo lè pèlè ní equation 1. Ẹja mú ti s náà 31 ló wà lápá ẹja mú coefficient s náà lápá òsì mi mo ní 31 lápá ọ̀tún kọ́ 12a àwọn tó multiply x plus b plus c equation 2. Ẹja mú ti constant bákan náà 5 is equal to what? 9a minus what? Minus 3b minus c. Ẹ wá rí i pé Ọlọ́run ti bá a ṣe àti mọ a lẹ́ẹ̀kan pẹ̀lú pa ṣe kí ni o pẹ̀lú pa aṣọ bí àti sí dòdò. Mo lè sọ pé put a is equal to 2 in equation 1. So tí nígbà tí èmi bá jẹ́ 2 ní equation 1 ajá sí pé equation 1 mi ó máa dá kí ni o 14 is equal to 4a plus 2b. Yóò jẹ́ 14 is equal to 4 times 2 plus 2b. 14 is equal to 8 plus 2b. Àbí? 14 minus 8 is equal to 2b. 6 is equal to 2b. Eléyìí sọ pé b wá jẹ́ kí ni o 6 over 2 which is 3. A mi jẹ́ 2. B mi jẹ́ 3 mo lè mọ̀ sí o. Mo lè sọ pé put A and C in equation 3. Gbẹ́ pé ní equation 3 nsìn a lè mọ̀ sí nígbà tí mo ti mọ̀ A àti B. Yóò jẹ́ 5 is equal to 9a minus 3b. So tí mi bá minus c. Kí dẹ̀ ni A mi o? Mo sọ A mi di 2. B ó mọ̀ jẹ́ 3 àbí minus c. 5 will now be 18 minus 9 minus c. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Eléyìí 18 minus 9 fún mi 9. Tó bá sípò padà yóò jẹ́ 5 minus 9 is equal to minus c. Minus 4 is equal to minus c. Ń sọ fún mi pé c mi jẹ́ kí ni o? C mi jẹ́ 4. Ajá sí pé A mi jẹ́ 2. B mi jẹ́ 3. C mi dẹ̀ sì jẹ́ kí ni o? C mi dẹ̀ sì jẹ́ 4. Ṣùgbọ́n tẹ́ bá kíyèsí ìtọ́mọ̀ fún wa rèé. A ní kí ni o? Kí la ní? Ṣé rántí ìbéèrè tí wọ́n fún wa? Ẹ gbé ìbéèrè tí wọ́n fún wa tá a kọ òun náà ní 14x squared plus 31x plus 5s minus 1 2s plus 3 squared. So tí a ní ọmọ jẹ́ a divided by s minus 1 plus torí pé repetitive factor lélẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni o? B divided by 2s plus 3 c divided by 2s plus 3 squared. So tí ajá sí pé mi yóò mọ̀ jẹ́ 2 over s minus 1 plus b 3 over 2s plus 3 plus c 4 over 2s plus 3 squared. So ilé ẹni ọmọ fún wa. Torí pé àkókò ti lọ púpọ̀ tí tíìmù yóò dẹ̀ ṣe paná láìpẹ́ yìí. Pẹ̀lú ògo Ọlọ́run bá bí báyìí láti mọ̀ ọdún lálẹ́ yìí. So eléyìí tó dẹ̀ ṣe kí ni o? Tó yẹ pé ó fi parí program 8. Lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ pẹ̀lú trigonometry. So kí la kọ́? Òun náà ni pé a ti mọ̀ ìtumọ̀ partial fraction báyìí o. Pé partial fraction ọ̀nà tá a gbà wá fraction tó ti dodidi tá a wá ìpín tó sọ ọ́ dodidi hàn. So tí wàá bá wọn. Mo dẹ̀ sọ fún wa pé tá a mọ̀ kíyèsí òun náà ni pé degree numerator wa ó gbọ́dọ̀ mọ̀ kéré sí degree denominator o. Tí degree numerator ò bá kéré sí degree denominator ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lo long division method náà. Lẹ́yìn tí a bá ti wá lò tán ẹ ṣe kí ni o? Ẹ wá ṣàkíyèsí
denominator wa tó yẹ pé linear term méjì ló wà ńbẹ̀ a já sí pé part yẹn part méjì ni o so ti tó yẹ pé ìkọ̀ọ̀kan nú wọn numerator àti denominator yẹn o yóò mọ ṣe kí ni o yóò mọ jẹ́ term yẹn lọ́kọ̀ọ̀kan kí mo ní ó máa wà numerator wọn òun náà ni constant so ti yà bá wọn bẹ̀tọ́ wáyé pé irreducible factor ni mo ní a mọ̀ gbé factor yẹn bó ṣe wà á mọ̀ gbé sí denominator yóò máa jẹ́ kí ni o general linear factor yóò máa jẹ́ general linear factor àtúnṣàlàyé repeated factor náà òun náà ni pé ká pé bá ní x divided by x plus 2 square ní denominator mo ní yóò mọ̀ fún mi ní kí ni o ń pín sí méjì so ti yé yóò yẹ pé mo ní kí ni x divided by ká gbé x plus 2 everything raised by 3 ní wàá wò degree ajá sí pé ìpín mẹ́ta ní ìní ilé ọmọ fún mi ní kíni o x plus 2 ẹlẹ́kejì ọmọ jẹ́ kíni o x plus 2 squared ẹlẹ́kẹta ọmọ jẹ́ kíni o x plus 2 raised by 3 màmá fún ọ ní constant yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan màá dẹ̀ wáyé màá dẹ̀ ṣe wá sí mi so ìjẹ́ tí ilé ìbáyé wa tá a dẹ̀ sì gbọ́ yé dáadáa a máa dúró síbí báyìí a dẹ̀ sì máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo kí wa púpọ̀ fún àwa tí a darapọ̀ mọ́ wa ẹ ṣeun ó dàárọ̀.